agbébọn ṣekú pa akẹ́kọ̀ọ́ Uniben kan, àwọn méjì míì farapa. Àjọ NDLEA náwó gan àwọn aláàbọ̀ ara mẹ́ta fẹ̀sùn gbígbé oògùn olóró. Èèyàn kan farapa, àwọn aráàlú sàsálà fún ẹ̀mí ara wọn lásìkò tí àwọn agbébọn ṣèkọlù sí ọ́fíìsì àwọn ẹ̀ṣọ́ aláàbò ìbílẹ̀ nípínlẹ̀ Rivers. Ìkúnlẹ̀ abiyamọ o, èèyàn 11 ló pàdé ikú òjijì nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan tó ré jábọ́ látòrí afárá sí ìsàlẹ̀. Tí ẹnìkan bíi tèmi bá ń sọ̀rọ̀, kódà tó bá jẹ́ pé Joseph Ayọ̀ Babalọ́lá bá wà láyé, yóò jókòó láti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa. Pásítọ̀ kan ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Àlàyé rẹ̀ o lórí ohun táwọn iléeṣẹ́ ìbáraẹnisọ̀rọ̀ ṣe tí ìjọba àpapọ̀ ṣe fọ́nmú mọ́ wọn lọ́wọ́. Kí gbogbo arìnrìn-àjò lọ gbọ́ sétí o pé láti ọjọ́ ìṣẹ́gun Tuesday, Èkó Bridge yóò wà ní títìpa fún àtúnṣe. Ìjọba ìpínlẹ̀ Èkó ló fọ̀rọ̀ léde bẹ́ẹ̀. Wọ́n tún sọ sẹ́ẹ̀lá bí wọn o. Àwọn agbébọn ṣèkọlù sáwọn arìnrìn-àjò, ṣekú pa 30 èèyàn nínú ìkọlù tuntun nípínlẹ̀ Zamfara. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Àwọn agbébọn ṣekú pa akẹ́kọ̀ọ́ Uniben kan, àwọn méjì míì farapa. Ó mà ṣe o, akẹ́kọ̀ọ́ iléèwé gíga fásitì Benin University of Benin tí wọn kò tí ì mọ orúkọ rẹ̀ ni àwọn agbébọn yìnbọn ṣekú pa nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ JLK Mercedes-Benz rẹ̀ nígbà tó ń wa ọkọ̀ jáde kúrò lẹ́nu àbáwọlé géètì ọgbà iléèwé náà ní Ugbowo lálẹ́ ọjọ́ àìkú Sunday. Àwọn aṣojú mi kò sọ wípé akẹ́kọ̀ọ́ náà ni àwọn agbébọn tó fi àwọn bójú yìnbọn ṣekú pa tí wọ́n sì padà náà pápá bora. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, olùfarakásá náà ń parí ìdánwò rẹ̀ ní ẹ̀ka ìkẹ́kọ̀ọ́ ìmọ̀ ìṣèlú political science níbi wákàtí kan ṣáájú kó tó ṣe kòǹgẹ́ láburú. Àwọn olùfarakásá méjì míì tó wà nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ JLK Mercedes-Benz tí orí kó yọ ni wọ́n ṣe bẹ́ẹ̀ jẹ́ gbígbé lọ ọgbà ilé ìtọ́jú iléèwé gíga iléèwé náà. Ikọ̀ agbófinró láti olú iléeṣẹ́ àgọ́ ọlọ́pàá Ugbowo ló gbéra lọ agbègbè náà láti gbé òkú olùfarakásá náà. Ọ̀gá ọlọ́pàá DPO olú iléeṣẹ́ náà SP Emmanuel sọ wípé ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà ni kò hàn dé sẹ́nikẹ́ni. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà kò tí ì gbé àtẹ̀jáde kankan jáde síta lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Nínú ìròyìn ọ̀tọ̀ọ̀tọ̀ kan, akẹ́kọ̀ọ́ míì ní àwọn aṣeláàbí kan lé pẹ̀lú àdá ní gbọ̀ngàn Social Science Lecture Theatre lọ́jọ́ àbámẹ́ta Sátidé, ṣùgbọ́n tó mórí bọ́ láì farapa. Àjọ NDLEA náwó gan àwọn aláàbọ̀ ara mẹ́ta fẹ̀sùn gbígbé oògùn olóró. Àjọ tó ń gbógun ti egbògi olóró nílẹ̀ wa Nàìjíríà, National Drug Law Enforcement Agency, ti fi ìgbóró òfin gbé àwọn aláàbọ̀ ara mẹ́ta títí kan àgbàlagbà ọkùnrin ẹni 60 ọdún 60 years fún ẹ̀sùn gbígbé oògùn olóró lásìkò iṣẹ́ ìréde ọ̀tọ̀ọ̀tọ̀ nípínlẹ̀ Anambra àti Kwara. Àjọ náà tún sọ pé òun tún túlé kan egbògi olóró tí wọ́n pè ní cannabis stash ó lé ní bílíọ̀nù 5 náírà 5.8 billion naira ní Lẹ́kì nípínlẹ̀ Èkó tí wọ́n sì bà àwọn iléeṣẹ́ tí wọ́n ti ń gbé àwọn skọ́ńchì náà jáde síta jẹ́ lẹ́kọ̀ọ́. Èyí jẹyọ nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ àìkú Sunday nípasẹ̀ agbẹnusọ àjọ NDLEA Fẹ́mi Babafẹ́mi. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe gbé jáde síta, Romanus Nwabara ẹni 60 ọdún 60 years jẹ́ fífìgbóró òfin gbé lọ́jọ́rú Wednesday ọjọ́ 6 oṣù karùn-ún ọdún 2026 lẹ́yìn tí wọ́n tọpasẹ̀ rẹ̀ lọ aginjù Apaka Onitsha nípínlẹ̀ Anambra níbi tí wọ́n ti ká egbògi olóró skunky 250 grams inú ọ̀rá mọ́ lọ́wọ́. Nínú iṣẹ́ ìréde míì lágbègbè Ògbúnike lọ́wọ́ àjọ NDLEA tún ti tẹ ọkùnrin abarapá míì Amos Kenneth ẹni ọdún 25 lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ 2 oṣù karùn-ún pẹ̀lú 160.3 grams tramadol oní 225 milligram àti 100 milligram kóró diazepam 38.23 grams Exor 5 àti 176.93 grams skunk. Nípínlẹ̀ Kwara, àjọ NDLEA gùnlé iṣẹ́ ìréde lójú ọ̀nà Bòdè Sàdú lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 8 oṣù karùn-ún dá ọkọ̀ èrò kan dúró lásìkò tí wọ́n ń ṣe àyẹ̀wò. Wọ́n ká egbògi olóró skunk 6.3 kilograms mọ́ ọwọ́ ọ̀kan lára àwọn arìnrìn-àjò tórúkọ rẹ̀ ń jẹ́ Usman Salisu. Níbòmíràn, Babafẹ́mi sọ wípé Emmanuel Odiya Okeke ẹni ọdún 32 jẹ́ nínáwó gan pẹ̀lú egbògi olóró skunk 129 kilogram ní Nyanya
Karu nípínlẹ̀ Nasarawa lọ́jọ́ ajé Monday ọjọ́ 4 oṣù karùn-ún ọdún 2026. Àjọ NDLEA tí wọ́n gùn lé iṣẹ́ ìréde lójú ọ̀nà márosẹ̀ Ọ̀kẹ́nẹ́ lọ sí Lọ́kọ́jà nípínlẹ̀ Kogi lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 8 oṣù karùn-ún ọdún yìí dá ọkọ̀ bọ́ọ̀sì èrò aláwọ̀ funfun kan dúró tó mórí lé ìlú Àbújá. Gbígbọn inú ọkọ̀ náà yẹ̀bẹ́yẹ̀bẹ́ mú wọn ṣàwárí àwọn àpò skọ́ǹkì 77 tó gbé ìwọ̀n 766 kg tí wọ́n sì fi gbòòrò òfin gbé àwọn afurasí mẹ́ta míì tórúkọ wọn jẹ́ Matthew Omehope, Ebuka Desmond àti Babangida Musa. Ó tẹ̀síwájú ó ní nínú iṣẹ́ ìréde tó wáyé lágbègbè ìjọra Badia tìpínlẹ̀ Èkó àjọ NDLEA lọ́jọ́rú Wednesday ọjọ́ 6 oṣù karùn-ún yabo iléeṣẹ́ tí wọ́n ti ń pèsè àwọn oògùn olóró náà níbi tí àwọn afurasí méjì Bọ́sẹ̀ Jamiu àti Gbénga Gẹ́gẹ́ ti jẹ́ nínàwọ́ gan. Àtẹ̀jáde náà fi kún pé àjọ NDLEA jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ti tẹ̀síwájú nípa ìpolongo ìlanilọ́yẹ̀ nípa gbígbógun ti ìlòkulò oògùn olóró láwọn iléèwé, àwọn ilé ìjọsìn, àwọn iléeṣẹ́ àti àwọn ìlú láàrin ọ̀sẹ̀. Alága àti ọ̀gá àgbà àjọ NDLEA ọ̀gágun fẹ̀yìntì Buba Marwa ti ṣe bẹ́ẹ̀ gbé oríyìn fún àwọn òṣìṣẹ́ àjọ NDLEA tó kópa nínú iṣẹ́ ìréde náà tó sì tún rọ̀ wọ́n láti tún tẹpá mọ́ ìgbésẹ̀ ìgbìyànjú àjọ náà láti mú ìtẹ̀síwájú bá ètò ìlanilọ́yẹ̀ àti láti mú àdínkù bá títà àti gbígbé oògùn olóró. Èèyàn kan farapa, àwọn aráàlú sàsálà fún ẹ̀mí ara wọn lásìkò tí àwọn agbébọn ṣèkọlù sí ọ́fíìsì àwọn ẹ̀ṣọ́ aláàbò ìbílẹ̀ nípínlẹ̀ Rivers. Ó mà ṣe o, àwọn agbébọn ṣínà ìbọn bolẹ̀ sí olú iléeṣẹ́ ọ́fíìsì àwọn ẹ̀ṣọ́ aláàbò ìbílẹ̀ tí wọ́n ń pè ní OSPAC lópòpónà Erema nílùú Omoku níjọba ìbílẹ̀ Ogba Egbema Ndoni nípínlẹ̀ Rivers ṣe òṣìṣẹ́ aláàbò kan léṣe. OSPAC ni wọ́n pè ní Onega Security and Peace Advisory Committee. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé ní nǹkan bíi aago 7 alẹ́ kọjá ìṣẹ́jú 10 lọ́jọ́ àbámẹ́ta Sátidé, èyí tó dá ìpayà ìbẹ̀rùbojo sílẹ̀ tí àwọn aráàlú àtàwọn èrò tó ń lọ tó ń bọ̀ fi sàsálà fún ẹ̀mí ara wọn fún ààbò. Àmọ́ ṣá, ìdí tí wọ́n fi ṣe ìkọlù náà ni kò yé ẹnikẹ́ni títí di ìgbà tí à ń kó ìròyìn yìí jọ. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn aṣeláàbí náà ló ya wọ ìlú náà nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ méjì. Ọ̀kan nínú ọkọ̀ méjì náà ló jẹ́ jíìpù Lexus aláwọ̀ eérú. Ẹni tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lọ́jọ́ àìkú Sunday, alukoro àjọ ẹ̀ṣọ́ aláàbò náà nípínlẹ̀ Rivers, Godnose Nkem, sọ wípé ọ́fíìsì àwọn jẹ́ ibi tí àwọn èèyàn ti máa ń fi oríṣiríṣi ẹjọ́ sùn. Ẹ̀wẹ̀, ó ya Nkem lẹ́nu bí àwọn agbébọn ṣe ya wọ ọ́fíìsì náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣínà ìbọn bolẹ̀ tí ọ̀kan nínú àwọn ẹ̀ṣọ́ aláàbò náà sì farapa. Ó ní kò sí ẹnìkankan tó kú, àmọ́ tí àwọn ẹ̀ṣọ́ aláàbò padà gbéná wojú àwọn agbébọn ọ̀hún. Ó ní ìbẹ̀rù OSPAC ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n ní gbogbo ìjọba ìbílẹ̀ Ogba, Egbema àti Ndoni àti ìpínlẹ̀ Rivers lápapọ̀. Ó ní ó kàn jẹ́ pé fún bíi oṣù 8 sẹ́yìn tí àjọ ẹ̀ṣọ́ aláàbò náà ti jẹ́ dídá sílẹ̀, wọn kò tí ì pèsè fún ìgbáyégbádùn àwọn ẹ̀ṣọ́ aláàbò náà. Níṣe làwọn ń tiraka láti gbé ìgbáyégbádùn. Alukoro OSPAC nípínlẹ̀ náà wá rọ àwọn olùgbé ìlú Onega láti pa òfin mọ́ kí wọ́n sì máa bá iṣẹ́ òòjọ́ wọn lọ láìsí ìbẹ̀rù, tó sì mú dá àwọn aráàlú lójú pé àwọn aṣeláàbí náà ni yóò jẹ́ nínáwọ́ gan tí wọn yóò sì fojú winá òfin. Nígbà tí wọ́n kàn sí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers lọ́sàn-án ọjọ́ àìkú Sunday, Blessing Agabe ASP tó fìdí ìṣẹ̀lẹ̀ ìkọlù tí wọ́n ṣe sí ọ́fíìsì àwọn ẹ̀ṣọ́ aláàbò ìbílẹ̀ náà múlẹ̀, ó sọ wípé iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ ti ń lọ lọ́wọ́. Ìkúnlẹ̀ abiyamọ o, èèyàn 11 ló pàdé ikú òjijì nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan tó ré jábọ́ láti orí afárá sí ìsàlẹ̀. Ó mà ṣe o, kò dín ní èèyàn 11 tó ti pàdánù ẹ̀mí wọn ní òpópónà ìpínlẹ̀ Èkó sí Abẹ́òkúta látàrí ìjàmbá ọkọ̀ tó wáyé ní òpópónà ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, níṣe ni ọkọ̀ kan ṣàdédé yẹ̀ kúrò lórí afárá eruku, èyí tó ṣokùnfà ìjàmbá náà. Àtẹ̀jáde kan tí agbẹnusọ iléeṣẹ́ àjọ ẹ̀ṣojú pópó ọkọ̀ ní Nàìjíríà FRSC tẹ́ka ìpínlẹ̀ Ògùn Afọlábí Ọdúnsì fi léde lọ́jọ́ àìkú Sunday sọ pé alẹ́ ọjọ́ àìkú ni ìjàmbá ọkọ̀ náà wáyé. Àjọ FRSC ṣàlàyé pé ọkọ̀ Toyota kan tí nọ́mbà rẹ̀ jẹ́ GGE 722 KJ ló gbé òkìtì ní ẹ̀ẹ̀mẹ́ta kó tó di pé ó jábọ́ láti orí afárá tó wà tí àwọn èèyàn tó wà nínú rẹ̀ kò sì lè jáde torí ilẹ̀kùn ti pàdé mọ́ wọn. Ọdún sì sọ pé gbogbo àwọn èèyàn 11
tó fi mọ́ àwọn ọkùnrin 10 àti obìnrin kan tó wà nínú ọkọ̀ náà ló pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá náà. Ọdún sì ni kété tí àjọ FRS gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà ni àwọn fi àwọn òṣìṣẹ́ ránṣẹ́ síbẹ̀ láti mójútó ìṣẹ̀lẹ̀ náà. Àtẹ̀jáde náà ṣàlàyé pé gbogbo àwọn èèyàn 11 tó wà nínú ọkọ̀ náà ló pàdánù ẹ̀mí wọn. Ọdún sì fi kún pé àwọn ti kó àwọn òkú àwọn èèyàn náà lọ ilé ìgbókùpamọ́sí pẹ̀lú àtìlẹ́yìn àwọn èèyàn tó wà ní agbègbè náà, èyí tó bá wọn ṣe akitiyan bí wọ́n ṣe padà rí ilẹ̀kùn ọkọ̀ náà já. Ó ní ilé ìgbókùpamọ́sí ilé ìwòsàn ìjọba ìpínlẹ̀ Ògùn tó wà ní Ifọ̀ ni wọ́n gbé àwọn òkú náà sí. Ó ní ìwádìí tí àwọn kọ́kọ́ ṣe ṣàfihàn pé awakọ̀ tó wa ọkọ̀ náà ti mu ọtí kó tó bẹ̀rẹ̀ sí ní wa ọkọ̀ àti pé ó kó èrò tó pọ̀ ju bó ṣe yẹ lọ, tó sì ní ó ṣeé ṣe kó jẹ́ pé ohun tó fa ìjàmbá náà nìyẹn. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìjàmbá náà, ọ̀gá àgbà iléeṣẹ́ FRS ìpínlẹ̀ Ògùn Olúdáre Ògúnjọbí gba àwọn awakọ̀ tó ń gba ọ̀nà Abẹ́òkúta sí Èkó nímọ̀ràn láti máa ṣe jẹ́jẹ́ tí wọ́n bá ń gba ọ̀nà náà. Bákan náà ló bá àwọn ẹbí àwọn èèyàn tó pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá náà kẹ́dùn. Ọ̀pọ̀ ìgbà ni ìjàmbá ọkọ̀ ti máa ń wáyé ní ìpínlẹ̀ Ògùn táwọn òṣìṣẹ́ àjọ FRS sì máa ń ṣèkìlọ̀ fáwọn awakọ̀ láti dènà eré àsápajúdé, mímu ọtí kí wọ́n tó wakọ̀ àti gbígbé èrò ju bó ṣe yẹ lọ. Àlàyé rèé o lórí ohun táwọn iléeṣẹ́ ìbáraẹnisọ̀rọ̀ ṣe tí ìjọba àpapọ̀ ṣe fọ́nmú mọ́ wọn lọ́wọ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti kìlọ̀ fún àwọn iléeṣẹ́ elétò ìkànsíra ẹni láti rí i pé aráàlú gbádùn owó tí wọ́n ń san. Ṣé lóòótọ́ tí a bá fowó ra òyì ó yẹ kí ó lè kọ́ni lójú? Ìjọba àpapọ̀ ló ti ṣáájú pàrọwà nítorí ojú òpó ìkànsíra ẹni tí kì í yé ṣe ségesège tí ìbáraẹnisọ̀rọ̀ kì í sì gúnrégé nígbà míì ní Nàìjíríà. Mínísítà fún ètò ìbáraẹnisọ̀rọ̀ àti ìkànsíra ẹni Bọ̀sún Tìjání ló kìlọ̀ ọ̀hún lọ́jọ́ Àìkú Sunday nínú àtẹ̀jáde kan tó fi léde. Tìjání sọ pé ìjọba ti ṣe àwọn àtúnṣe tó láàmìlàaka lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀. Ó ní àwọn iléeṣẹ́ tó ń fi ń ṣòwò ní Nàìjíríà ló kù sí lọ́wọ́ láti rí i pé àwọn oníbàárà ń gbádùn owó tí wọ́n ń san láti kàn síra wọn. Ojúṣe àwọn iléeṣẹ́ ìkànsíra ẹni bíi MTN Nigeria, Airtel Nigeria, Globalcom àti T2 ni wọ́n ní láti gbé gbogbo ìgbésẹ̀ tó yẹ tí wọn yóò fi kojú ìpèníjà tí àwọn ọmọ Nàìjíríà yóò sì fi máa gbádùn ohun tí wọ́n ń sanwó fún. Mínísítà náà tẹ̀síwájú pé ìjọba Tinubu ń ní ìdojúkọ lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ nítorí àìnáwó sí àwọn ẹ̀ka tó yẹ bíi ìbáraẹnisọ̀rọ̀. Ó ní ohun tó fà á nígbà náà tí àwọn oníléeṣẹ́ ìkànsíra ẹni kò fi lè pèsè ohun tí aráàlú ń fẹ́ nìyẹn. Láti ṣẹ́gun ìṣòro náà, Tìjání sọ pé ìjọba wá ìrànlọ́wọ́ dé ọ̀dọ̀ Báǹkì Àgbáyé, wọ́n sì gbé ètò kan tí wọ́n pè ní Project Bridge jáde láti mú ojú òpó gbòòrò sí i. Ètò míì tó tún ṣàlàyé pé ìjọba yóò ṣe ní ìpèsè àfikún òpó nípasẹ̀ NUCAP. Ó ní èyí yóò bẹ̀rẹ̀ iṣẹ́ kí ọdún yìí tó parí. Gẹ́gẹ́ bí ó ti wí ni pé ó yẹ kí olókoòwò kéékèèké lè lo íńtánẹ́ẹ̀tì tó yá kankan ní ṣọ́ọ̀bù tàbí ilé rẹ̀ gẹ́gẹ́ bí ohun tí ó sanwó fún. Nígbà tó ń sọ àfojúsùn ìjọba lórí ètò ìkànsíra ẹni, Bọ̀sún Tìjání sọ pé kí aráàlú ní àǹfààní sí ojú òpó tó já geere, tó yára kankan àti íńtánẹ́ẹ̀tì tí kò mú wàhálà dání rárá ní ohun tí ó dáa jùlọ. Mínísítà náà sọ pé yálà àwọn olókoòwò kéékèèké tó ń lo íńtánẹ́ẹ̀tì ní ṣọ́ọ̀bù tàbí ilé, ó yẹ kí wọ́n lè lo ayélujára tààrà láti ibẹ̀ láìsí ìdààmú kankan. Ó wá ṣàlàyé àwọn ìlànà ìrọ̀rùn míì tíjọba tún ṣe láti mú kí ìkànsíra ẹni já geere. Àwọn bíi àtúnṣe sí owó ìpè, kíka ẹ̀ka yìí kún abala pàtàkì níní nǹkan amáyédẹrùn, ṣíṣe àrídájú owó orí tó yẹ kí oníbàárà san lórí ìkànsíra ẹni àti àtúntò ńlá fún ọrọ̀ ajé. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ti mú iṣẹ́ àwọn oníléeṣẹ́ ìkànsíra ẹni náà rọrùn ju ti tẹ́lẹ̀ lọ. Gẹ́gẹ́ bí mínísítà náà ṣe ṣàlàyé, ó ní àwọn nǹkan náà ti ń fẹsẹ̀ múlẹ̀ dáadáa, iṣẹ́ wọn sì ti ń hàn kedere, wọ́n sì ti ń jèrè padà. Àwọn èèyàn ọmọ Nàìjíríà yóò sì máa rí ìyàtọ̀ nínú ìpè, dátà rírà àti ìlò ayélujára káríkárí báyìí. Ó fi kún pé ìjọba ti wá ró iléeṣẹ́ Nigerian Communication Commission NCC lágbára láti wo iṣẹ́ tí àwọn iléeṣẹ́ oníkànsíra ẹni ṣe, fi òfin mú wọn, dá sẹ̀ríà tó yẹ fún àwọn tó bá tàpá sí òfin. Mínísítà náà sọ pé ìrètí òun ni pé àwọn ọmọ Nàìjíríà yóò tó máa rí ìyàtọ̀ nínú ìpè, dátà rírà àti ìlò ayélujára káríkárí báyìí. Ó yẹ káwọn èèyàn Nàìjíríà bẹ̀rẹ̀ sí rí àyípadà rere kí wọ́n sì máa gbádùn owó tí wọ́n ń san nísinsìnyí
nísinsìnyí àti lọ́jọ́ iwájú gẹ́gẹ́ bí ó ti ṣèlérí rẹ̀. Ó ní àwọn máa rí dájú pé àwọn oníléeṣẹ́ ìkànsíraẹni ṣe ohun tí ó tọ́ àti èyí tí ó yẹ. Tí ẹnìkan bíi tèmi bá ń sọ̀rọ̀, kódà tó bá jẹ́ pé Joseph Ayọ̀ Babalọ́lá bá wà láyé, yóò jókòó láti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa. Pásítọ̀ kan ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Pásítọ̀ kan ti dá awuyewuye sílẹ̀ lórí ìtàkùn ayélujára lẹ́yìn tó sọ àwọn ọ̀rọ̀ nípa àṣẹ ìgbé ayé ẹ̀mí rẹ̀ tó sì ń fi ìrírí iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ wé ti olóògbé tó jẹ́ olùdásílẹ̀ ìjọ CAC. Ẹni tó ń sọ̀rọ̀ lásìkò ìwàásù, ó ní àwọn ìránṣẹ́ Ọlọ́run ayé òde òní bíi tòun yìí ń ṣiṣẹ́ ní ìpele gíga nípa ìfarahàn ẹ̀mí nígbà tó ń tọ́ka sí àwọn ìtàn iṣẹ́ ìyanu tó ti pàṣẹ àwọn ajíhìnrere àtijọ́ wáyé. Pásítọ̀ náà ní tí àwọn èèyàn bíi tàwọn bá ń sọ̀rọ̀, kódà Joseph Ayọ̀ Babalọ́lá tó bá jẹ́ pé ó wà láyé ni, yóò jókòó láti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn ni. Nítorí ó ṣe àwọn iṣẹ́ ìyanu lọ́dún 1930, wọ́n ti wá sọ ọ́ di àìlèkú títí di òní. Ó ní àwọn tí Ọlọ́run ń lò fún ọ̀pọ̀ ọdún, òun ò lè ka iye àwọn òkú tó ti jẹ́ jíjí dìde pẹ̀lú ẹ̀rí, àwọn afọ́jú tó ń gba ìwòsàn, àwọn alárùn HIV àti coronavirus ń gba ìwòsàn. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ lórí ohun tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí ẹ̀rí ìyìn rere tó ní í ṣe pẹ̀lú arábìnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Bọ́sẹ̀ tó wá láti ìjọ CAC. Gẹ́gẹ́ bó ṣe wí, wọ́n kéde ikú arábìnrin náà lọ́gbà ilé ìwòsàn ṣáájú kí ìdásí mọ̀lẹ́bí tó darí wọn pé kó jẹ́ gbígbé lọ sórí òkè àdúrà. Ó tẹ̀síwájú láti ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ lásìkò àdúrà. Ó sọ pé ìyá ọkọ wá sí orí òkè tó sì bẹ̀rẹ̀ sí ní pariwo Ọlọ́run 1930, Ọlọ́run Babalọ́lá. Òun sì sọ fún un kó dákẹ́ pé kó gba inú igbó lọ láti lọ wà. Pásítọ̀ náà ní àwọn gbàdúrà fún, Bọ́sẹ̀ sì jí sáyé padà pẹ̀lú oyún inú rẹ̀. Kí gbogbo arìnrìn-àjò lọ gbọ́ sétí o pé láti ọjọ́ ìṣẹ́gun Tuesday, Èkó Bridge yóò wà ní títìpa fún àtúnṣe. Ìjọba ìpínlẹ̀ Èkó ló fọ̀rọ̀ léde bẹ́ẹ̀. Ìjọba ìpínlẹ̀ Èkó ti kéde pé Èkó Bridge yóò wà ní títìpa bẹ̀rẹ̀ láti ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 12 oṣù karùn-ún ọdún 2026 yìí. Èrèdí títìpa náà gẹ́gẹ́ bí wọ́n ti wí ni fún àtúnṣe ààbò àti ìwádìí. Kọmíṣánná fún ìgbòkègbodò ọkọ̀ nípínlẹ̀ Èkó Olúwaṣeun Ọ̀sìyẹmí ló sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó gbé jáde lọ́jọ́ àìkú Sunday. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀, Èkó Bridge jẹ́ ọ̀kan lára àwọn afárá tó so erékùṣù Èkó, Lagos Island mọ́ àwọn agbègbè mìíràn tí wọ́n jẹ́ ọ̀gbẹlẹ̀, pẹ̀lú afárá Carter Bridge àti èyí tí a mọ̀ sí Third Mainland Bridge. Gẹ́gẹ́ bí Ọ̀sìyẹmí ṣe ṣàlàyé, àwọn apá ibi tí yóò wà ní títìpa lára àwọn afárá Èkó náà ni ọ̀nà láàrin Apẹ́gbọ̀n àti Ìjọ̀rọ̀ Ọlọ́pàá. Kọmíṣánná ìgbòkègbodò ọkọ̀ náà sọ pé àwọn apá ibi tó wọ erékùṣù Èkó yóò wà ní ṣíṣí fún àwọn ọlọ́kọ̀. Ọ̀nà àbáwọ erékùṣù Èkó yóò wà ní ṣíṣí fáwọn ọlọ́kọ̀. A ó sì pèsè àwọn agbófinró tó pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò sáwọn ọ̀nà míì tí àwọn ọlọ́kọ̀ lè gbà kí lílọ bíbọ̀ ọkọ̀ lè jágara. Wọ́n fi kún un pé látàrí ọ̀nà àárín Apẹ́gbọ̀n sí Ìjọ̀rọ̀ Ọlọ́pàá tí ọ̀rọ̀ náà kàn, káwọn awakọ̀ máa gba afárá ẹlẹ́ẹ̀kẹta tí ṣe Third Mainland Bridge wọ ibi tí wọ́n bá ń lọ. Tẹ́ ò bá gbàgbé, ṣáájú ní ìjọba àpapọ̀ Nàìjíríà ti pè fún títìpa Èkó Bridge láti bẹ̀rẹ̀ afárá Carter tuntun. Bákan náà ni mínísítà fún iṣẹ́ òde David Umahi sọ ṣáájú níbi ètò kan nílùú Èkó pé àyẹ̀wò kíkún kan lábẹ́ omi ti fi hàn pé àwọn àléébù kan ti wà lára àwọn afárá tó jẹ́ gbòógì l'Ékòó. Umahi sọ láti ọdún 2013 ni àyẹ̀wò ti fi hàn pẹ̀lú àyẹ̀wò tó tún wáyé láìpẹ́ pé àwọn nǹkan tó ran afárá Carter àti Third Mainland Bridge lọ́wọ́ lábẹ́nu ti yẹ̀. Àmọ́ ìjọba Èkó kò sọ gbèdéke ìgbà tí afárá Èkó yóò wà fún títìpa. Kí gbogbo arìnrìn-àjò lọ gbọ́ sétí pé láti ọjọ́ ìṣẹ́gun Tuesday, Èkó Bridge yóò wà ní títìpa fún àtúnṣe. Wọ́n tún ṣọṣẹ́ láabi wọn o. Àwọn agbébọn ṣèkọlù sáwọn arìnrìn-àjò, ṣekú pa ọgbọ̀n èèyàn nínú ìkọlù tuntun nípínlẹ̀ Zamfara. Ó dójú ẹ̀ o, kò dín ní 30 níye àwọn èèyàn tó jẹ́ ṣekú pa lẹ́yìn tí àwọn agbébọn ṣèkọlù sáwọn arìnrìn-àjò lójú ọ̀nà márosẹ̀ kan nípínlẹ̀ Zamfara. Gẹ́gẹ́ bí ìròyìn tó jáde síta nípasẹ̀ ìròyìn AFP lọ́jọ́ Ajé Monday, àwọn olùfarakásá títí kan àwọn aráàlú, àwọn ọlọ́dẹ ìbílẹ̀
àtàwọn ẹ̀ṣọ́ aláàbò ìlú ló jẹ́ ṣèkọlù sí lálẹ́ ọjọ́ àìkú Sunday nípasẹ̀ ìkọlù àwọn adìhámọ́ra agbébọn. Ìṣẹ̀lẹ̀ ìṣekúpani ọ̀tún náà ló wáyé lẹ́yìn tí ikọ̀ ọmọ ogun Operation Fasanyama ṣàṣeyọrí nípa gbígbógun ti àwọn ikọ̀ adìhámọ́ra agbébọn láwọn apá ẹkùn Zamfara. Gẹ́gẹ́ bí àwọn aláṣẹ iléeṣẹ́ ológun ṣe wí, ikọ̀ ológun lábẹ́ Sector 2 àti àjọ Joint Task Force àríwá ìwọ̀ oòrùn ló ṣe bẹ́ẹ̀ gùnlé iṣẹ́ ìréde gbígbéná wojú àwọn agbébọn káàkiri ìjọba ìbílẹ̀ Kaurana Muda àti Bini Magaji lọ́jọ́ 7 oṣù karùn-ún ọdún yìí. Àtẹ̀jáde kan tó jẹ́ gbéjáde síta nípasẹ̀ ọ̀gá àgbà fétò ìròyìn ikọ̀ Operation Fasanyama Lieutenant Colonel Aliyu Danja sọ wípé àwọn ikọ̀ ológun náà dojú ìjà kọ àwọn adìhámọ́ra agbésùnmọ̀mí náà lásìkò iṣẹ́ ìréde ọ̀hún. Àtẹ̀jáde náà sọ wípé ikọ̀ ọmọ ogun ló ṣe bẹ́ẹ̀ gùnlé iṣẹ́ ìtanilólobó àti ìgbésẹ̀ ìtọpinpin ìsọ̀fíntòtó tí wọ́n sì gùnlé iṣẹ́ ìréde láti dènà òmìnira lílọ bíbọ̀ àwọn agbésùnmọ̀mí àti láti dá gbogbo iṣẹ́ láabi wọn rú. Iléeṣẹ́ ológun fi kún pé àwọn agbésùnmọ̀mí ló ti jẹ́ mímú balẹ̀ lásìkò ìdojú ìjà ìbọn kọra ẹni tó wáyé lábúlé Doborum nígbà tí àwọn ohun èlò ìjagun àti ìbọn sì jẹ́ rírí gbà padà. Zamfara àti ẹkùn àríwá ìwọ̀ oòrùn Nàìjíríà ti tẹ̀síwájú nípa níní ìrírí ìkọlù lemọ́lemọ́ nípasẹ̀ àwọn adìhámọ́ra agbébọn tó ń lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìṣekúpani, ìjínigbé àti jíjí màálù gbé sá lọ ládùúrú bí iṣẹ́ ìréde iléeṣẹ́ ológun ṣe ń tẹ̀síwájú láì dúró káàkiri àwọn apá ẹkùn náà.